Apata Uyasatainment TV, your #1 birthday RNL. Ẹni ọmọ kó mọ́ gbọ́ mi yéké ọjọ́ ní dọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní dọ̀sù oṣù ní dọ̀dún bọ́dún bá wá kọdún pèrè gbọ́ amáwọ̀ tútù wálé ayé ọmọ fámákí wọ́n ní sọjọ́ ìbí ẹni ire ni èèyàn yìí tí mo bá ròde Ọládìpọ̀ James okú ọdún ọjọ́ ìbí tòní tipẹ́tipẹ́ ni mo ti mọ̀ pé James níláárí ó níláárí onítẹríba kámọ́ purọ́ kámọ́ sèké ó níwà tútù bí àdàbà torí kò jọra rẹ̀ lójú kì í sọ̀rọ̀ ìgbéraga ó níwà tútù tó pọ̀. Ìbáṣepẹ́ mo jóbìnrin ni kí n ti wà nílé ọkọ kí n ti bímọ kọ́ mọ́ lọ bí mẹ́rìndínlógún ọjọ́ tí mo bá fojú kan Fámákí wá àlọ́jọ́ tí mo bá fojú kan ní Fámákí wá tí ń sọjọ́ ìbí lónìí ọjọ́ náà gangan lọkọ mi tẹ́ má ti fọmọ bíi mẹ́rìndínlógún fòun nìkan ṣoṣo má sì máa bá ọ lọ tonílé tàlejò ni wọ́n pariwo pé Ọládìpọ̀ James ó nàró ó dúró déédéé ó níwà ire ó níláárí ó níwà tútù tó pọ̀ ó yá Fámákí wá mo mọ léyìn ó yá gbéra gbé bọ́dì sókè járe ilé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ wọn níjẹ̀bú-jẹ̀ṣà ńlẹ́ ọmọ wa ọmọ ẹkùn kí n wá torí jìnnà bẹ́ẹ̀ jẹ́ ń sáré máa já ọ sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ló ní máa kí ọ aláṣẹ gbogbo Blessed Bukky Fabrics aláṣẹ iléeṣẹ́ ńlá tó gbàrà wọ̀ Rasheedat Adébùkọ́lá olóní kí n má dákẹ́ ó ní kí n máa kíyàn gidigidi kí n bá délé bàbá tó bí ọlọ́mọ níjẹ̀bú-jẹ̀ṣà Fámákí wá o ìwọ lọmọ wọn níjẹ̀bú ègbóró gọ̀lúdá ọmọ olúlé o ọmọ èbútéyàn án ná ọmọ arùkú ní ọbọ àwùndé ọmọ ajíjòyè májèjì òkùnkùn ọmọ ajíjòyè lákínjẹ ìwọ ni àníwọ náà ni ìwọ lọmọ wọn níjẹ̀bú èrò wọ́tùrú ọmọ balálẹ̀ ìbùlẹ̀ ẹgbẹ̀jà ibẹ̀ lágbàjìjà fojú rògbò ńlẹ̀ ọmọ mọ̀rànmọ̀ràn tó rọgbẹ̀rú lọ́rùn ìwọ ni àní ìwọ ni ọmọ wọn níjẹ̀bú kọ́lé o mo kíyọ̀ àní mo kíyọ̀ ọmọ wọn níjẹ̀bú-jẹ̀ṣà ọmọ àbúrò kò yọrí gé ọmọ àwúre bá ṣẹ panu ọmọ oníjàjòjò gbọ́dọ̀ wọ̀ àjòjì kájòjì tó bá wọ gbòòrò yóò tẹ̀lé bọ́ra tó bá jẹ́ tìjìṣà ìwọ lọmọ jìṣà mọ́tò wá pànàdà ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìjìṣà orídìí ìsáná ilé ìlẹ̀rú ọ̀wá tí ń múná roko ìjìṣà ní sí tòlótòló ẹ̀rú bàbá rẹ̀ ní sí pẹ́pẹ́yẹ okú ọdún okú yèdùn àwọ̀ títò tó bá mú wálé ayé òní mú padà lọ sọ́run ọmọ aráyé òní pa ọ́ láwọ́dà òní rógun olénìní òní dẹ́bọ̀ rúbi òní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ayúlọ àyúbọ̀ lọ́wọ́ ń yẹnu bó bá ti ń lọ rè ló mọ̀ bọ̀ rè okú ọdún okú yèdùn aláṣẹ Blessed Bukky Fabrics pátápátá ló ní máa kíyàn ó ní bó ti sọdún èyí nínú iyì ẹ̀yẹ owó rẹpẹtẹ àtàlàáfíà bẹ́ẹ̀ ni wàá tún ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nú ayé. Ó sọjọ́ bí o. Ọládìpọ̀ ló sọjọ́ bí o. Èrò ya ẹ jẹ́ àbájọ ẹ jẹ́ àbáyọ̀ Ọládìpọ̀ òkú oríire. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.